dédé àkókò yìí níbi gbogbo tẹ pé wà tẹ ti ń wo ìkànnì HFTV. Ṣóyínwá Emmanuel ìdìbòrí ètò lágbára Ọlọ́run ọba a ò kú ní pìtàn asán. Ìtàn láyé o, òun lè dùn tí ẹ̀ ń gbọ́ yìí tí ẹ sì ń wò lágbára Ọlọ́run. Èmi àti ẹ̀yin a ò ní pìtàn asán. Elédùà tó ṣẹ̀dá ilẹ̀ tó fi àwa èèyàn ṣe àkóso ilẹ̀. Nǹkan bẹ́ẹ̀ o, ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀dá adarí ohun tó rí dùn àdá sórí ilẹ̀. Pé kí ilẹ̀ yìí ká máa gbé lórí ilẹ̀ ní ìtura. Ẹ wá gbọ́ ohun tá a wá sọra wa. Eléyìí ló mú mi lọ sí ìlú kan, mi ò ní dárúkọ ìlú yìí. Ní ìlú yìí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀ tó ṣe wípé ó mà gbomijé lójú èèyàn. Kábíyèsí Elédùmarè. Nǹkan ṣẹlẹ̀ o, nǹkan ṣẹlẹ̀. Ẹ jẹ́ á máa ronú ká tó gbé ìgbésẹ̀. Bàbá kan ló ń bẹ nílùú yìí. Ó ní owó, ó ní ọlá, kódà ó tún bí ọmọ. Ara ọmọ bàbá olówó ọlọ́lá yìí ó ń bẹ lókè òkun. Bẹ́ẹ̀ ọmọ rẹ̀ kan ó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ jagunjagun tí wọ́n pè ní àmì tó máa ń wọ kakí. Bàbá yìí níbi tó nágbára dé ó lo agbára o. Ó ní ilẹ̀ kan, ẹni tó ra ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ìyẹn jà ń bẹ lọ́hùn. Kò là bẹ́ẹ̀ ni kò ṣagbe. Bó ṣe ra ilẹ̀ yìí ó bẹ lọ́hùn rà ni. Bàbá tó wá jẹ́ olówó yìí tọ́jú pín ààlà ilẹ̀ yìí. Ẹ jẹ́ mọ̀ wípé bàbá yìí lo agbára. Ó ń láti lọ encroach gẹ́gẹ́ bí àṣẹ lóyìnbó. Ó lọ sórí ilẹ̀ èyí tó jẹ́ ti àǹbẹ̀lọ́hùn yìí. Ó ní nítorí pé òun ò fẹ́ kí ilé òun ó súnmọ́ bìkan. Ẹ jẹ́ mọ̀ wípé àwọn ará àdúgbò wọ́n sọ fún bàbá yìí pé ibi tí ilẹ̀ yìí dèrè ẹ̀ ó ní kó má wọ́rì pé òun á bá ẹni tó nílẹ̀ sọ̀rọ̀. Bó jẹ́ nítorí òun á fún un. Ẹ ṣe sọ fún kẹ́ ẹ tó wọbẹ̀ kí n má fọ̀rọ̀ gùn. Bàbá yìí sọ pé kó fòun àti ẹ̀ lẹ̀, kò sí nǹkan tó fẹ́ ṣe. Láàárín ọ̀sẹ̀ kan, láàárín ọ̀sẹ̀ méjì níbi tó wà, wọ́n mà kan ilé yìí. Kódà kí wọ́n tó ránṣẹ́ sí ẹni tó nílẹ̀, àwọn ará àdúgbò tó wà bẹ́ẹ̀ wọ́n ti kan ilé o. Kódà wọ́n gbé fèrèsé sí i tó lóyìnbó ń pè ní window. Ẹnu ọ̀nà iwájú, ẹnu ọ̀nà ẹ̀yìn wọ́n mà ti gbé sí i, window ni wọ́n gbé sí i lọ́wọ́. Eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìtàn lásán, ohun tó ṣẹlẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ ká múlò kí gbogbo agbára alágbára ayé ẹ lọ sinmi ẹ̀dọ̀, torí pé kò sí bá a ṣe lè nágbára tó tẹ́lẹ́dùà bá fẹ́ mú ọ á mú ọ o. Alágbára nígbà míì a máa ṣubú o. Kì í má fọ̀rọ̀ gùn. Wọ́n ránṣẹ́ pé àwọn tó ní ilẹ̀ kejì, bàbá tó jẹ́ pé kò là kò ṣagbe yìí. Bàbá yìí dé. Bàbá ẹ ti kọjá ilẹ̀ yìí, ẹ wá wo pílà tí a fi dá ilẹ̀ ààlà ilẹ̀ mọ̀. Ó ní mo mọ̀. Èèlò ló fẹ́ gbà? Máa fún un. Sọye tó o bá fẹ́ máa fún un. Èmi náà fẹ́ kọ́lé yìí ni, mi ò ta ilẹ̀ mi ò ṣe. Ká má fọ̀rọ̀ gùn. Bàbá yìí náà ò gbowó o. Ilẹ̀ wo lòun nílò? Tóun bá lọ gba owó ṣóun tún mọye tí ibi tóun tún máa lọ rí ilẹ̀ míì sí ni. Ṣóun mọ ibi tóun máa lọ rí ilẹ̀ míì sí? Kábíyèsí Elédùmarè. Ṣóun mọ ibi tóun tún máa lọ rí ilẹ̀ míì sí? Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ò ní dìdàkudà. Nǹkan yìí ni bàbá yìí àǹbẹ̀lọ́hùn yìí sọ, kò là kò ṣagbe yìí. Bí bàbá olówó ṣe súnmọ́ ènìyàn bó ṣe pé ìkan nínú ọmọ rẹ̀ tó jẹ́ jagunjagun yìí rèé. Bí eré bí àwàdà, ọmọ rẹ̀ tó jẹ́ jagunjagun òun ló wà nítòsí, òun náà sì lágbára nínú iṣẹ́ ogun tí ó gbà. Ó jẹ́ ìlú mọ̀ọ́ká. Ẹni yìí bá dé pẹ̀lú àwọn ẹgbẹ́ ogun yìí tọ́jú tẹ̀lé wá. Ọmọ bá sọ fún pé jọ̀ọ́ bá mi bá bàbá yìí sọ̀rọ̀.
pẹ̀lú kakí lọ́rùn. Bàbá bá sọ pé kí ni ẹ pọ̀ ọmọ yín fún? Ọmọ wa sọ pé bàbá èèlò lẹ fẹ́ gbà lórí ẹ̀, òun á fún yín. Ọmọ yìí bá sọ pé òun ò gbowó. Bàbá à ń bẹ lọ́yìn bá sọ fún ọmọ bàbá sójà wípé òun ò gbowó, pẹ̀lú kakí lọ́rùn. Kì í má fọ̀rọ̀ gùn, lágbára Ọlọ́run èmi àti ẹ̀yin a ò ní dìdàkudà. Ọmọ bàbá sójà ká tó wí ká tó fọ̀, ẹ jẹ́ mọ̀ wípé wọ́n fún bàbá yìí ní ìfọ́tí ni lójú àwọn èèyàn. Bí wọ́n ṣe fún bàbá yìí ní ìfọ́tí, àwọn ará àdúgbò bá sọ pé kí ló dé tẹ́ fi nà án, ká má tanra wa jẹ o, ẹ̀mí bàbá à ń bẹ lọ́hùn ìbọ́ sórí ilẹ̀ yìí o. Bí àwọn ará àdúgbò ṣe pé ọmọ bàbá tó bẹ lọ́run tó jẹ́ mẹ̀kúnnù yìí, báwọn ará àdúgbò ṣe pé ọmọ yìí kó tó dé bẹ́ẹ̀, wọ́n ti gbé bàbá lọ sílé ìwòsàn. Bó ṣe délé ìwòsàn, ọba sọ pé bàbá yìí ti dákẹ́. Kábíyèsí Elédùmarè. Lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ẹ má jẹ́ tàn yín, ọba ìlú dá sí o. Ọba ìlú ló wá bẹ gbogbo àwọn ará àdúgbò pé ẹ má jà dáná sunlé yìí, ẹ jẹ́ kí ilé yìí kó jẹ́ ilé ìtàn, ká lè máa rántí wípé alágbára òní dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀, ẹ jẹ́ á tẹ̀ jẹ́jẹ́. Nítorí pé ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí wọ́n dá ọmọ sójà yìí dúró níbi iṣẹ́. Ìṣẹ̀lẹ̀ yìí ni o. Bàbá yìí gan ẹ jẹ́ mọ̀ wípé wọ́n gbé lọ ilé ẹjọ́ torí pé ẹ̀sùn ìpànìyàn lòun àti ọmọ rẹ̀ fi lọ ṣẹ̀wọ̀n. Gbogbo etí tó ń gbọ́ mi, ìtàn nílé ayé o. Ohun tó bá kọ́lẹ̀ lónìí, ayé á sọ nítàn lọ́la. Ohun tí mò ń sọ lónìí yìí, Ṣómìwá Emmanuel, ẹ jẹ́ mọ̀ kó máa dìtàn lọ́la. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, HMTV, ẹ bá mi like ẹ share ẹ, nítorí pé àìmọye alágbára ló ń tẹ̀ ẹ́ láì mọ̀ wípé ohun gbogbo máa dìtàn lọ́la. Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ó tún pàdé ní ìkànnì HMTV. Ṣómìwá Emmanuel, ire o.